A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe ìkéde fífi ọwọ́ ṣìkún òfin mú olùdarí agbègbè fún àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ Adamawa (REC) Barrister Udu Yunusa Hari. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí tí ó sọ eléyìí di mímọ̀ sọ wípé àwọn ọlọ́pàá tí ó ń ṣe alámòjútó àti àgbéyẹ̀wò ètò ìdìbò ni ó fi ọwọ́ ṣìkún òfin mú Yunusa Hari ní ìlú Àbújá lánàá. Adéjọbí nínú àtẹ̀jáde rẹ̀ ni ó ti sọ wípé ìfọ̀rọ̀wánilẹ́nuwò ń lọ lọ́wọ́ láti lè mọ ìdí ìhùwàsí Hari níbi àtúnṣe ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Adamawa. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀pọ̀ nínú àwọn alábàáṣiṣẹ́ rẹ̀ níbi ìdìbò. Ọ̀gá ọlọ́pàá yányán ti fi dá gbogbo ọmọ Nàìjíríà lójú wípé gbogbo àwọn tí ajé ìwà ìbàjẹ́ yìí bá símọ́ lórí ni yóò fojú ba ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Sun tó jáde lónìí. Àjọ alámòjútó oúnjẹ àti ohun èlò National Agency for Food and Drug Administration and Control (NAFDAC) sọ lánàá wípé àwọn yóò gbé ìwádìí lórí oúnjẹ Indomie noodles lọ sí ilé-iṣẹ́ wọn àti àárín ọjà látàrí bí wọ́n ṣe kófìrí ethylene oxide nínú oúnjẹ ọ̀hún, àgàgà aládìyẹ rẹ̀. Èyí ni àbàwọ́n tí ó ń fa àrùn jẹjẹrẹ. Orílẹ̀-èdè Malaysia àti Taiwan ni wọ́n ti kófìrí àbàwọ́n yìí, orílẹ̀-èdè Nàìjíríà sì ti gbégi dí wíwọlé rẹ̀ láti òkè òkun. Ní báyìí, NAFDAC ti bẹ̀rẹ̀ ìwádìí lórí oríṣiríṣi ẹ̀yà Indomie noodles títí kan ìyẹ̀fun inú rẹ̀ káàkiri ilé-iṣẹ́ àti ọjà tí wọ́n ti ń ta àwọn wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdarí agbègbè fún àjọ elétò ìdìbò fún ìpínlẹ̀ Adamawa (REC) Udu Yunusa Hari ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lánàá látàrí wípé ó ṣe ìkéde àbàdì nígbà tí àkójọpọ̀ èsì ìdìbò gómìnà ìpínlẹ̀ Adamawa ṣì ń lọ lọ́wọ́. Síwájú èyí ni Yunusa Hari sọ wípé òun kò kábàámọ̀ wípé òun ṣe ìkéde òdúnjedupò gómìnà lábẹ́ òṣèlú All Progressives Congress (APC) Aishat Binani nítorí pé ohunkóhun tí ènìyàn bá ṣe lábẹ́ òfin kò lè mú àbámọ̀ dání. Ó tẹ̀síwájú wípé òun kò sápamọ́, iléeṣẹ́ ọlọ́pàá fi ìwé ìpè ránṣẹ́ sí òun, ó sì di dandan kí òun jẹ́ wọn. Ó fi kún un wípé òun kò gba kọ́bọ̀ fún owó ẹ̀yìn lọ́wọ́ ẹnikẹ́ni àti wípé àhesọ lásán ni bílíọ̀nù 2 náírà tí wọ́n ń gbépò yí ẹnu lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ó ní ẹ̀sìn òun kò fi àyè gba irúfẹ́ owó bẹ́ẹ̀, òun sì fi Ọlọ́run búra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni ìgbìmọ̀ aṣojú-ṣòfin ránṣẹ́ pàjáwìrì sí mínísítà fún ilẹ̀ òkèèrè Geoffrey Onyeama àti alága fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé nílẹ̀ òkèèrè Àbíkẹ́ Dábírí Ẹrẹwà. Bákan náà ni wọ́n ránṣẹ́ sí lára àwọn òṣìṣẹ́ àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA. Ìránṣẹ́sí nìyí dá lórí wàhálà tí ó dá sílẹ̀ nípasẹ̀ kíkó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n há sínú ogun orílẹ̀-èdè Sudan. Olórí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Fẹ́mi Gbàjàbíàmílà fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbìmọ̀ náà rí ìṣòro tí ó dojúkọ kíkó àwọn wọ̀nyí àti ìgbésẹ̀ ìjọba àpapọ̀ lórí ìṣẹ̀lẹ̀ Sudan. Pàápàá jùlọ ìdààmú tí ó wáyé ní ẹnu ibodè pẹ̀lú àwọn òfin tí kò bá irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjọ tí ó ń ṣètò ìrìnàjò Hajj ní ìpínlẹ̀ Kano náà ti kọ̀rọ̀ ojú sí àfikún owó Hajj ọdún yìí látàrí rògbòdìyàn tí ó bẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè Sudan. Bẹ́ẹ̀ náà ni ominú ń kan wọ́n lórí títì tí wọ́n ti pápákọ̀ Sudan ní èyí tí ó lè fa ìfàsẹ́yìn ọrọ̀ ajé àti rírìn àjò láti Nàìjíríà sí orílẹ̀-èdè Saudi Arabia. Nítorí pé wákàtí 5 ni ìrìn àjò lójúnà Sudan lọ sí Saudi Arabia, ṣùgbọ́n títìpa Sudan yóò mú wọn gba ojúnà mìíràn tí yóò gbà wọ́n ní wákàtí 7. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Òdúnjedupò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party Peter Obi gbà lánàá wípé lóòótọ́ ni òun pe àlùfáà David Oyedepo lórí ẹ̀rọ, ṣùgbọ́n òun kò ṣàpèjúwe ìbò ààrẹ tí ó wáyé ní ọjọ́ 25 oṣù kejì
gẹ́gẹ́ bí ìjagun ẹ̀sìn religious war. Òbí nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ni ó ṣàlàyé ìrírí rẹ̀ ní pápákọ̀ òfurufú Heathrow ní ìlú London. Ó ní wọn kò fi òun sínú àhámọ́. Lẹ́yìn ọjọ́ 25 tí àhesọ ohun àkàálẹ̀ rẹ̀ pẹ̀lú àlùfáà David Oyedepo bẹ́ síta ni Peter Obi gbà wípé lóòótọ́ ni òun pe àlùfáà náà láti bẹ̀bẹ̀ fún ìbò. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìdádúró rẹ̀ ní pápákọ̀ Heathrow, ó ní ẹnikẹ́ni kò fi ọwọ́ ṣìkún òfin mú òun, bẹ́ẹ̀ sì ni òun kò ṣe ẹ̀ṣẹ̀ kankan. Àwọn aṣọ́bodè kàn dá òun dúró lásán láti ṣe iṣẹ́ wọn nítorí pé wọ́n kófìrí wípé àmì ìdánimọ̀ òun hàn lọ́nà méjì, èyí kò sì gbà wọ́n ní ju 20 ìṣẹ́jú lọ. Obi fi kún un wípé fún 30 ọdún tí òun fi gbé ní ilẹ̀ òkèèrè, ẹnikẹ́ni kò dá òun dúró rí tàbí fi ọwọ́ ṣìkún òfin mú òun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.